ti wà ní iwájú aṣojú Ìṣẹ̀ṣe assembly àti balógun ìlú Ìṣẹ̀yìn àti arábìnrin ògbóǹtarìgì oníṣẹ̀ṣe látòrí aṣojú Ìṣẹ̀ṣe assembly wọn ò bá wa sọ̀rọ̀ lórí bí ìlànà béèlì náà ṣe rí àti ipa tí wọ́n ní láti kó láti rí pé wọ́n kófin rẹ̀ já. Bàbá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí à ń wò wá. Ẹ kọ́kọ́ dárúkọ yín. Orúkọ tèmi ni Awo Ifaleti Isese tí mo jẹ́ aṣojú Ìṣẹ̀ṣe assembly. Aṣojú Ìṣẹ̀ṣe assembly káàkiri àgbáńlá ayé. Ẹ bá mọ̀, ẹ bá ń tẹ̀lé wa bọ̀, ẹ rí i pé láti bẹ̀rẹ̀ ẹjọ́ yìí láti máa ń wá. Èní ni inú mi dùn jù látọjọ́ tí mo ti ń wá sí ilé ẹjọ́ yìí látàrí wípé gbogbo ìlàkàkà gbogbo àyàn láti gba ìdúró ẹni wa Azeez Tani Olohun ó wá sí ìyọrí lónìí ló jẹ́ wípé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí a bá ti lọ ṣètò lórí àwọn gbèǹdéke onídùúró tí wọ́n fún wa bó tilẹ̀ jẹ́ wípé torí pé inú mi ń dùn mi ò tẹ́tí sí àwọn gbèǹdéke yẹn ṣùgbọ́n n tó dùn mọ́ mi nídùn ni pé nígbà tí adájọ́ ti sọ wípé òun máa fún ní òmìnira òun máa gba onídùúró ẹ̀ pé kó máa wálé tilé wá jẹ́ ẹjọ́ ayọ̀ yẹn ti ó pọ̀ nínú mi débi pé mi tẹ́tí sí àwọn gbèǹdéke tó kù mọ́ so báyìí tá a bá ti lè ṣe ètò àwọn onídùúró yẹn yóò máa ní àǹfààní láti tilé wá jẹ́ ẹjọ́ ní èyí tí mo nígbàgbọ́ wípé ẹjọ́ yìí ò ní tẹ̀síwájú lọ bí dàbí alára nítorí pé àyè àtúnṣe wà láàrin ẹ̀ àtúnṣe yìí làwọn dẹ̀ nígbàgbọ́ wípé ó máa pa iná ọ̀rọ̀ yìí pátápátá kí Olódùmarè kó dẹ̀mí wá sí. Ẹ ṣé púpọ̀ wọ́n ní inú àwọn ń dùn báwo ni ó ṣe rí lọ́kàn tẹ̀yìn náà ẹ kọ́kọ́ dárúkọ yín farali. Ọtí mi ni ìyá Òṣùwọ̀nkẹ́ Oníjẹrọlá ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí princess láti ìdílé Ìṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́. Inú gbogbo wa ló dùn lónìí pé kò sí aáwọ̀ láàrin àwa àti àwọn olùròjọ́ ti àwọn apá kejì wa àti àwa náà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ṣẹlẹ̀ láti jọ yanjú ọ̀pọ̀lọpọ̀ àlàyé láàrin ara wa. Mo sì ta agbẹjọ́rò lẹ́nu nígbà tí ó rojọ́ nígbà táwọn náà rojọ́ tiwa náà sáwọn lẹ́nu tó mú kí bẹ́ẹ̀lì ẹni wa kó tètè yá nígbà tí ò sí àríyànjiyàn tí ò sì sí àtakò bẹ́ẹ̀ ni torí tí àríyànjiyàn bá wà àtakò máa wà ìgbà tọ́lọ́run sí jósà àríyànjiyàn kò sí àtakò tó a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n torí tá a bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò lè bẹ̀ wọ́n kó má gbẹ̀bẹ̀ bá a ti bẹ̀bẹ̀ wọ́n dẹ̀ gbọ́ a dúpẹ́ ibi tó kù sí gbogbo àtúnṣe tó bá yẹ ká ṣe láàrin a máa ṣe kò sẹ́ni tó fi ọkàn sí gbogbo ṣọtí gbèdéke tán fún wa nítorí pé wọ́n tiẹ̀ fún ní ìtúsílẹ̀ inú wa dùn láti àmọ́ ọkàn yẹn gba rẹ̀ wípé gbogbo gbèdéke tán bá fún yín ẹ ó rí pẹ́ tá a fi máa yanjú rẹ̀ láàrin ara wa ẹjọ́ náà ní tẹ̀síwájú láti ìdúmọ̀. Ẹ ṣé púpọ̀ bàbá ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín àti bẹ́ẹ̀ sì jẹ́ fún aráalé àti bí ọ̀rọ̀ yìí ṣe rí lọ́kàn yín lónìí. Orúkọ mi ni Balógun Àbá Ọ̀dọ̀sẹ́yìn ti ilẹ̀ Ìṣẹ̀yìn. Balógun tìlú Ìṣẹ̀yìn. So I was so excited like adúpẹ́ f'Ẹlẹ́dùmarè ṣá because láti ìgbà tá a ti ń wá mo lè sọ pé èní ni ayọ̀ mi kún tí mo rí ẹ̀rín because ibi tí àwọn èèyàn fojú sí ọ̀nà padà gbàbẹ̀ adúpẹ́ f'Ẹlẹ́dùmarè so kí Ẹlẹ́dùmarè tó bá wa parí ẹ̀ Ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ni wọ́n ti fún wa lẹ́nu so kí a parí gbogbo nǹkan tó ní ká mú wá kí èèyàn wá dẹ̀ kó ní inú àhámọ́ mo nígbà pé Ẹlẹ́dùmarè kò ti bá wa yanjú gbogbo ìdààmú ní èèní ẹ ṣé adúpẹ́ gbogbo ojú tó ń wò wá orúkọ tèmi ni Balógun Àbá Ọ̀dọ̀sẹ́yìn láti ìlú Ìṣẹ̀yìn ẹ ṣé adúpẹ́. Àwọn oníṣẹ̀ṣe mẹ́tẹ̀ẹ̀ta ti bá wa sọ̀rọ̀ wọ́n sì sọ wípé inú àwọn ń dùn pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe rí lónìí nítorí wípé ẹni wọn gbajúgbajà oníṣẹ̀ṣe náà Azeez Adébọ́lá ilé ẹjọ́ ti gba béèlì rẹ̀ ilé ẹjọ́ májísírèètì láwà ní ìlú Ìlọrin ṣàbáyẹsẹ̀ ń dapọ̀ mọ́ra orí ìkànnì BBC Yorùbá láwà ẹ ṣé púpọ̀.